Ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ Olókìkí FM tún ṣe bí wọ́n ṣe máa ṣe ní ọdọọdún láti jábọ̀ fún ará ìlú. Ilé ẹ̀kọ́ àwọn ọmọ aláìlóbìí eléyìí tí a pè ní Central El Amal ló gbàlejò lọ́jọ́ 13 oṣù kejìlá ọdún 2025 lẹ́tọ̀ ìpàdé ọ̀hún tó wáyé. Láti sọ̀rí làwọn lẹ́ẹ̀kan tí láǹfààní láti kópa níbi ayẹyẹ náà. Ètò gbogbo ń wáyé lábẹ́ àkóso olóyè Ògúndáre Àdìsá Fírímẹ̀ Ojóoyè tí ń ṣe alága ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ rádíò Olókìkí láti bí ọdún mélòó kan sẹ́yìn wá. Olóyè tí ń ṣe akápò ọ̀gbẹ́ni Dominic Idoniyi gba ọ̀rọ̀ láti sọ di mímọ̀ nípa àwọn nǹkan èyí tí ó jẹ́ èyí tó wọlé àti èyí tó jáde láì fàrọ̀ sábẹ́ àhánsọ fún gbogbo ọmọ ìlú nípa bí nǹkan ṣe ń lọ níléeṣẹ́ rédíò àpapọ̀ ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ tí wọ́n pè ní Olókìkí FM ìyẹn rádíò communautaire. Àwa láti wá jábọ̀ iṣẹ́ ìwà fún ọdún yọ̀wọ̀ nínú yìí pé ọmọ ṣe lọ́dọọdún ni bí àbá ṣiṣẹ́ lọ́dún kan tó bá di nínú oṣù kejìlá náà a máa jábọ̀ fún ọmọ ìlú àbọ̀ náà lè làwá jẹ ìhun yé ọ̀lẹ́ ìsọ̀lẹ̀ pàtàkì lè sọ̀lẹ̀ iṣẹ́ náà lè rádíò àmọ́ owó kọ̀ wọlé kọ́ gbọ́dọ̀ wọlé gbà ìyẹn jẹ́ sọ̀lẹ̀ àní kínídé kan láti san owó wọn yá gbẹ́dọ̀ san yọ owó wọn yé iṣẹ́ wọn kan yé owó wọn yá gbẹ́dọ̀ ṣe kíní kò rí ṣe pọ̀ ṣe yẹ àmọ́ ìdánilójú wọ̀sọ̀ ilé lípa ìdáfọ́dún náà kò parí àṣẹdẹ kan yòókù náà. Fún ìtẹ̀síwájú àwọn ọmọ ìlú gbọ́rọ̀ tí wọ́n sọ̀rọ̀ láti béèrè àwọn ìbéèrè tí ó bá yé wọn lẹ́nu ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ Olókìkí FM rádíò àkọ́kọ́ ìlú Ìpòbẹ́. Bákan náà ni wọ́n tẹ̀síwájú láti mọ kúlẹ̀kúlẹ̀ nípa àwọn nǹkan tó ń ṣe tí àwọn ará ìlú tí wọ́n fi fà sẹ́yìn fún ojúlé iṣẹ́ náà. Olóyè Ògúndáre Àdìsá Fírímẹ̀ lásìkò tó ń sọ̀rọ̀ tó wá rọ gbogbo àwọn ọmọ ìlú ipe kí wọ́n túbọ̀ jẹ́ kí ìkúnwọ́ wọn lórí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tí iléeṣẹ́ ọ̀hún tó fi rí àwọn àmì wò kan bí èkejì tó ṣẹlẹ̀ kọjá kí ó tó di pé ohun gbogbo ó wá sí ìmúṣẹ lásìkò yìí. Ọ̀gá àgbà ojúlé iṣẹ́ náà lásìkò yìí olóyè Zanu Daniel náà tún gbọ́rọ̀ sọ láti ṣe àlàyé nípa bí àwọn nǹkan ṣe wà láwọn ilé iṣẹ́ náà àti àwọn ibi tí ọ̀rọ̀ kù sí tó yẹ kí wọ́n yanjú kí wọ́n wá ìyanjú sórí ẹ̀ tó tọ́ àti ètò yẹ. Níparí ohun gbogbo aláǹfààní àti súnmọ́ àwọn tí wọ́n jẹ́ lẹ́ẹ̀kan olóyè Ògúndáre Àdìsá Fírímẹ̀ fínúfínà ṣe àlàyé fún àwọn aṣojú kọ̀ròyìn wa ẹ gbọ́dọ̀ tí wọ́n sọ. níjọ́ náà kó sóni lè àṣìwà wọn bá wọn ní àwọn wọn jáde àfúnṣe ìjábọ̀ náà lọ wọlé lọ ọ̀nà lọ kù kí lè ṣòro wọn wọlé bẹ́ẹ̀ kí wọ́n rí gbèsè lọ́dún náà ná ṣíṣe wọn náà kí wọ́n rí gbèsè ṣàlàyé gbogbo ẹ̀ fún ọmọ ìlú ọ̀fẹ́ ìwúrẹ́ kan mọ́ ọtọ́ ìṣèkínní nípa àlàyé ìfọ̀lẹ́kọ́mọ́ ìyẹra wọn sí àti gbogbo ìkálukú ó parí láyọ̀ àtàlàfíà iná ìkálukú dùn. Abudu Ọláníjà ló gba àwòrán pẹ̀lú ohùn sílẹ̀ ká súnmọ́ ìṣòro àti ìjábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Ọlọ́run kò jẹ́ kí ohun búburú